ibi tá a ti bẹ̀rẹ̀ ó ní àwọn ọmọ tí wọ́n kú níbi tí wọ́n ti lọ wá iṣẹ́ káwọn náà lè kọ́ rí tajé ṣe, káwọn náà lè fẹ́yàwó, káwọn náà lè dádúró, káwọn náà lè di dádì, kọ́ lè di mọ́mì nínú ilé. Ọ̀gbẹ́ni Tìmílẹ́yìn Àjàyí ó wà ní studio. Ẹ kú ojúmọ́. Ẹ kú ojúmọ́ olóòtú. Ẹ ti gbọ́ ibi tí ọ̀rọ̀ yìí ibi tí ó dojúkọ bóòlẹ̀ ń ṣe rí sí. Mo dẹ̀ mọ̀ yí pé ńgbà tẹ wá sí lọ́sẹ̀ tó kọjá àbígbà wo tá a sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ń pa Nigeria Immigration Service àbí? Bẹ́ẹ̀ni. Sọ̀rọ̀ ń pa ẹni tí ló yẹ kó palẹ̀ ẹ̀mọ́ bí nǹkan. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan olóòtú. Ó jẹ́ ohun tó ṣe mí ní kàyéfì, ó dẹ̀ kọ mí lóminú, ó dá ọgbẹ́ inú sínú mi wípé Nigeria Immigration Service pẹ̀lú bá ṣe ń sọ tó wọ́n ìwà ẹni tó jẹ́ ọ̀gá wọn ó yẹ kí wọ́n pè lẹ́jọ́ kó káwọ́ sẹ́yìn láti wá rojọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ ewu tó bá Nàìjíríà lọ́jọ́ èní yìí yálà èyí tó bá wa láti òkè ọya ni o àbí tí àwọn ọmọ tó pàdánù ẹ̀mí wọn àti ọwọ́ Immigration Service ló ti wọlé. Àǹtí nǹkan bá ṣẹlẹ̀ ẹni tó jẹ́ olórí gangan òun ló yẹ ká pè wípé kó wá sọ nǹkan tó rí lọ́bẹ̀ tó ṣe wá rọwọ́. Ó yẹ kó padà lọ sílé ẹ̀kọ́ kó lọ kẹ́kọ̀ọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ ewu tó wu Nàìjíríà ní àsìkò yìí àti ọwọ́ Immigration Service ló ti bá wọlé. Yálà èyí tó wu wá láti òkè ọya ni o tàbí èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Ọ̀gá àgbà Immigration Service ó ti fi hàn gbogbo àwọn ọmọ Nàìjíríà àti àwọn tó wà lókè òkun tó ń wo Nàìjíríà pé a ò ní nǹkan tó ń jẹ́ Immigration Service rárá. Ó yẹ kí wọ́n ti iléeṣẹ́ yẹn pa tí àbá ríyàn tó kójú òṣùwọ̀n kí wọ́n ti pa ká mọ̀ pé a ní. Ó bẹ́tà tá a bá ní ẹni tó jẹ́ olórí tó kójú òṣùwọ̀n ju kákan lọ fi ènìyàn dígẹ́rẹ́ wú kó a máa kó jàǹbá bá wa. Bẹ́ẹ̀ ni sà. Ó ga ọ́ tí a bá wo àwọn tó ń lọ wáṣẹ́ yìí ẹ̀ wò pé pẹ̀lú bí tẹkinọ́lọ́jì ṣe wà tó ní ìsìn ṣé ọ̀nà tó yẹ kí ìjọba wa kí wọ́n gbà nìyẹn irú ṣé mi rò pé ètò ààbò kan wà fún ìtọ́jú bí ambulance bí kọ̀ọ̀kan pẹ̀lú bẹ́rù ṣe pọ̀ tó torí tó bá wà kò yẹ kúrò àwọn èèyàn tó kú yẹn kú. Ẹ ṣeun olóòtú. Ṣé rí ibi tí ọ̀làjú dé ní orílẹ̀-èdè wa láyé ìsìn even àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ ògo wẹrẹ wọn lè ní wọ́n fẹ́ ṣe nǹkan wọ́n fẹ́ ṣe patí ọmọdé ìsìn kí wọ́n má ṣètò tó péye. Níbi tí ojú là lénìí kò yẹ kí Immigration Service ní àwọn fẹ́ ṣe recruitment a lè ṣe online recruitment ká wá ṣe screening later. Tí a bá fẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn jọ a máa pè ní crowd control management system. Ó yẹ kí ìlú wa ní ìbáṣe tó ní Nàìjíríà yìí ká mọ nǹkan tí wọ́n pè ní crowd control management system. Ibi tí èèyàn bá ti ju èèyàn méjì tó bá ti lè pé mẹ́ta wọ́n ti di crowd. Ènìyàn mẹ́ta ó ti di crowd. Ẹnikẹ́ni tó bá fẹ́ kó ènìyàn mẹ́ta pọ̀ ó láti ní àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé ètò tó yẹ kó ti ṣe sílẹ̀ kí ó tẹ̀ tó bẹ̀rẹ̀ sí pín invitation síta. Tó bá pín invitation síta èèyàn mélòó ló ń retí ibi tó fẹ́ kó wọn sí èèyàn mélòó ni ibẹ̀ fẹ́ gbà èèyàn mélòó ni mò ń retí tí ibi tí mo fẹ́ kó wọn sí tó bá pé èèyàn 100 ló máa gbà mo dẹ̀ ń retí èèyàn 120. Ó yẹ kí n bẹ̀rẹ̀ sí ṣe àwọn ètò ààbò báwo ni mo ṣe fẹ́ kán ṣe tò wọlé ibo ni mo fẹ́ kí wọ́n gbà wọlé ibo ni mo fẹ́ kí wọ́n gbà jáde àwọn wo ló máa jẹ́ ẹ̀ṣọ́ tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní darí àwọn ènìyàn bó ṣe máa wọlé ṣé ìlà kan ni wọ́n máa bá wọlé ni o àbí ìlà méjì náà máa bá wọlé tí wọ́n bá ìlà wọlé kan àbí méjì wọlé ènìyàn mélòó ló lè wọlé láàrin ìṣẹ́jú báyìí then ó yẹ kí wọ́n ní nǹkan tá à ń pè ní metering system metering there must be something to count ó yẹ kí nǹkan kan wà tẹ́ pé ó máa ka iye èèyàn tó ti wọlé tá máa fi mọ iye èèyàn tó ti wọlé ó yẹ ká ní communication system
tó máa wà plan nínú crowd control management system yẹn. Communication gadgets, báwo la ṣe fẹ́ àwọn èèyàn tó ti ń wọlé ó yẹ ká ní bá ṣe máa bá wọn sọ̀rọ̀, àwọn ènìyàn tó kù níta tí wọn ò tí ì wọlé ó yẹ ká jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń lọ nínú ilé, bá ṣe máa ní àwọn ẹ̀ṣọ́ nínú ilé ó yẹ ká ní ẹ̀ṣọ́ níta. Yàtọ̀ sí plan fún human traffic, ó yẹ ká plan fún vehicular traffic náà. Gbogbo eléyìí ló yẹ ká ti jókòó ṣe, àdé ti ṣe training àti ṣe rehearsals kí àwọn àlejò yẹn tó máa dé. Ìyẹn ni pre-planning. Ní ìgbà tí ó bá di àsìkò event gangan, ó yẹ kí a ti kó gbogbo àwọn ẹ̀ṣọ́ yẹn sí gbogbo ibi tó yẹ kí wọ́n wà kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní wọlé. Wọ́n á ti máa wọ, in fact á ti ṣe rehearsal, á ti ṣe bí dress rehearsal láti lè fi mọ̀ pé tí àwọn èèyàn bá fẹ́ á ti ṣe gbogbo ẹ̀, gbogbo ètò á ti wà. Ambulance yẹ kó ti wà nílẹ̀, ó yẹ ká ti ní what we call emergency response plan. Ó yẹ ká ti lérò pé àwọn nǹkan kan àwọn ìjàmbá kan ló lè ṣẹlẹ̀. Kò yẹ ká gbà pé bó ṣe wà láti kọ́ ṣe ló máa rí nísinsìnyí. Iṣẹ́ security ti kọjá ìyẹn.